Ibi kíkà wa ní ìṣe àwọn àpọ́stélì orí ìkẹwàá. Ìṣe àwọn àpọ́stélì orí ìkẹwàá ẹsẹ̀ kẹrìnléní ogójì títí dé ìkejìdínláàádọ́ta. Ẹsẹ̀ kẹrìnléní ogójì títí dé ìkejìdínláàádọ́ta. Bí Pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́nu, ẹ̀mí mímọ́ bà lé gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà tí wọ́n bá Pétérù wá, nítorí a ti tú ẹ̀bùn ẹ̀mí mímọ́ sórí àwọn aláìkọlà pẹ̀lú. Nítorí wọ́n gbọ́, wọ́n fọ̀ onírúurú èdè, wọ́n sì yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn wípé, ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má baptisi àwọn wọ̀nyí tí wọ́n gba ẹ̀mí mímọ́ bí àwa. Ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ Jésù Kristi. Nígbà náà ni wọ́n bẹ̀ ẹ́ kí ó dúró ní ìjọ́ mélòó kan. Ibi àfojúsùn wa gangan ò ní ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta àti kejìdínláàádọ́ta. Ẹ rí i pé fúnra ẹ̀mí mímọ́ ní àwọn tí a ti sọ sẹ́yìn nípa ìrírí tó ṣẹlẹ̀ nínú ilé Kọ̀nílíù, fúnra ẹ̀mí mímọ́ ló bà lé àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ náà, àwọn aláìkọlà, àwọn kèfèrí, ló fi títóbi hàn, tí ẹnu sì ya gbogbo àwọn èèyàn àti àwọn ìkọlà tí wọ́n tẹ̀lé Pétérù pé àjẹ́ Ọlọ́run kì í ṣe ojúsàájú ẹnikẹ́ni. Ọlọ́run àṣẹ Ọlọ́run gbogbo àwọn ni, kì í ṣe Ọlọ́run ti ìkọlà nìkan, kì í ṣe Ọlọ́run Hébérù nìkan, Ọlọ́run gbogbo ayé ni. Eléyìí yà wọ́n lẹ́nu, wọ́n bẹ̀rẹ̀ sí fèdè tuntun sọ̀rọ̀. Ṣùgbọ́n tí Pétérù ṣe lẹ́yìn, òun ló yà mí lẹ́nu. Nítorí pé èmi ń wòye wípé lẹ́yìn tí àwọn èèyàn tí wọ́n ti gba ẹ̀mí mímọ́, èwo tún ni Pétérù tún wá sọ nígbẹ̀yìn wípé a gbọ́dọ̀ rì wọ́n bọmi. Èmi wò pé òpin gbogbo ìrírí wa nínú Kristi ò ní pé ká gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, ká máa fèdè fọ̀. Bí a bá ń fèdè fọ̀, bí a sì fèdè fọ̀, ibi tá a kà wọ́n fèdè fọ̀, so ká sì gba onírúurú ẹ̀bùn. Èmi wò pé ìyẹn gan-an ni òpin ni. Ṣùgbọ́n tí Pétérù tún wá sọ yìí, ó jẹ́ kí n wòye wípé nǹkan kan wà nínú ìrìbọmi tí ó ṣeé ṣe kí ìran tiwa, àwa tí a jẹ́ onígbàgbọ́ lénìí, ká sọ ìran inú àti àṣà inú, tí ó sì jẹ́ ògbóná gbòógì nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ni. Ohun tí mo sì ń wòye ni wípé tí ó bá jẹ́ wípé ohun tí àwọn àpọ́sítélì ń ṣe tí wọ́n sì lè ṣaláì má ṣe, tí àwa ò bá ṣe ní ìran wa, ó fi hàn wípé ìrírí ìgbàlà wa kò tíì pé. Bẹ́ẹ̀ ni, torí ohun tí a kà nínú Bíbélì ni, èyí tí a rí nínú Bíbélì ni, lẹ́yìn tí wọ́n ti gbẹ ẹ̀mí mímọ́, ó ní dandan ni kí a rì wọ́n bọmi. So ó fi hàn wípé ìrìbọmi yìí, ó jẹ́ ìrírí tí èèyàn gbọ́dọ̀ ṣe. A fèdè fọ̀, ọ̀tọ̀ ni. À ń jí òkú dìde, ọ̀tọ̀ ni. Bí ẹ bá ní gbàgbé nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n, nígbà tí Jésù Kristi jí dìde, Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kẹrìndínlógún, ẹgbọ́n tí Jésù sọ, ó ní àwọn ọmọ ẹ̀yìn 11 lọ sí Gálílì, sí orí òkè tí Jésù ti sọ fún wọn. Nígbà tí wọ́n rí, wọ́n júbà rẹ̀. Ṣùgbọ́n àwọn kan nínú wọn ṣiyèméjì. Jésù wá sọ́dọ̀ wọn, ó sọ fún wọn pé àti fún mi ní gbogbo àṣẹ ní ọ̀run àti ní ayé. Nítorí náà kí ẹ lọ sọ gbogbo orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn mi, kí ẹ máa ṣe ìrìbọmi fún wọn ní orúkọ ti Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ẹ máa kọ́ wọn láti kíyèsí gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín, kí ẹ mọ̀ dájú pé mo wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí dé òpin ayé. Ẹsẹ̀ ìkọkàndínlógún yẹn, ó nítorí náà ẹ lọ sọ gbogbo orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn mi, kí ẹ máa ṣe ìrìbọmi, kí ẹ máa baptisi wọn. So ìbaptisi kò sọ pé ká baptisi wọn lẹ́mìí mímọ́, nítorí pé kì í ṣe iṣẹ́ tiwọn. Ṣé ẹ rí i pé nínú ilé Kọ̀nílíù àti lọ́jọ́ Pẹ́ńtíkọ́sì, ààrí bí iṣẹ́ tiwọn. Àwọn kọ́ ni wọ́n ń béèrè pé ó yá Pétérù gbọ́wọ́lé wa, ká bẹ̀rẹ̀ sí gbẹ̀mí mọ́. Rárá o, iṣẹ́ Ọlọ́run fúnra ẹ̀ ni, àánú Ọlọ́run fúnra ẹ̀ ni. Ọlọ́run ló máa ń fìdí ìyẹn múlẹ̀ fúnra ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìrírí ìgbàlà ní tòótọ́, tí yóò jẹ́wọ́, tí yóò fi hàn wípé òun ti di ọmọ ìgbàlà ní tòótọ́, nǹkan àkọ́kọ́ lẹ́yìn tó bá ti jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, òun ni ká ṣe ìbáptísí fún wọn.
So bí a bá sì rí ẹnikẹ́ni nínú wa tí kò máa kọ́ ẹ̀kọ́ yìí àbí tó kọ̀ tó lòun ò ṣe ìbáptísí àbí ìrìbọmi, èmi wòye wípé nǹkan kan sì wà nínú ayé irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń sọnù. Nǹkan kan mi ò fẹ́ bá wa sọ lórí pé ṣé ìrìbọmi torí ìrìbọmi ni wọ́n pè é, ṣé ká wọ́n mi síra wa lórí ni àbí ká fomi yíra wa lórí. Ohun tí ó ṣe pàtàkì fẹ́mi lénìí láì wo gbogbo àwọn èdè àìyedè tó wà nínú ọ̀nà wo la lè gbà baptisi, òun ni wípé ìbaptisi nínú omi ó jẹ́ ìrírí pàtàkì tí ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ Jésù Kristi bí Olúwa àti olùgbàlà rẹ̀ tó gbọ́dọ̀ là kọjá, ó gbọ́dọ̀ ṣe é ni. Ohun tí Pétérù ń sọ ni ẹ ti gba ẹ̀mí mímọ́ ṣùgbọ́n àti ìkà yín kún ìjọ, àti ìkà yín gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti dẹni ìgbàlà ní tòótọ́. Ẹ gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ wá ṣe tán báyìí kẹ́ wá fara yín hàn. Ṣé ẹ gbàgbé wípé Jésù Kristi fúnra ẹ̀ tọ̀ Jòhánù lọ nígbà tí Jòhánù sì kọ̀ pé kò yẹ fúnrú yín, ó ní mú gbogbo òdodo ṣẹ ni o. So ó fi hàn wípé ìrìbọmi wà nínú òdodo tá a gbọ́dọ̀ mú ṣẹ. So mo fẹ́ kí eléyìí kó yé wa tí a jẹ́ ọmọ Ọlọ́run tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tá a wò pé kò ní nǹkan kan ṣe tí èèyàn bá ti di ọmọ ìgbàlà tó ti jẹ́wọ́ Jésù Kristi bí Olúwa àti olùgbàlà rẹ̀. Rárá o, dandan ni. Ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì nínú ìṣe àwọn àpọ́stélì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógójì, Pétérù bẹ̀rẹ̀ sí dá wọn lóhùn àwọn tí wọ́n wá tán gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu ẹ̀ nígbà tí ẹ̀mí wọn bà lé wọn. Ó sọ fún wọn pé ó dá wọn lóhùn ẹ ronúpìwàdà kí a ṣe ìrìbọmi fún ẹnì kọ̀ọ̀kan yín ní orúkọ Kristi, a ó sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. So ó fi hàn wípé ìrìbọmi gan ni Ọlọ́run dóde kí a tó lè dárí ẹ̀ṣẹ̀ jì wá. Ṣé ilé ò ní pé à ń jiyàn lọ́tún à ń jiyàn lósì pé kí n ṣe bó ní pàtàkì ìrìbọmi só ní nǹkan kan ṣe ni ohun tí Bíbélì kọ́ ni. Bí a bá baptisi yín tí a rì yín bọmi, nígbà yẹn la ó dárí ẹ̀ṣẹ̀ yín jì yín, ẹ wàá gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ gba ẹ̀bùn ẹ̀mí mímọ́, ẹ gba ẹ̀mí mímọ́ tí yàtọ̀ fún pé ẹ gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Nǹkan lè wà nínú ilé yẹn, èèyàn lè gbin ohunkóhun, èèyàn lè gbin igi kó má so èso. Èèyàn lè gbin igi kó dàbí igi lásán kó kàn jẹ́ àwòkọ́ṣe. Èèyàn lè gbin ìbẹ́pẹ kó má so, kó jẹ́ lè tí kì í so. So ẹ̀mí lè wà nínú ayé yẹn tí ò nínú èso, tí ò ti ní ẹ̀bùn. Tẹ́lẹ̀ ò bá yé wa, ẹ jẹ́ ká bẹ Ọlọ́run. Ẹ̀mí mọ́ lè wà nínú ayé yẹn kó máa fèdè fọ̀ ṣùgbọ́n kó má ní ẹ̀bùn ẹ̀mí rárá, kó má ní èso ti ẹ̀mí. Torí ìwé Gálátíà ń sọ nípa ti èso ti ẹ̀mí, àwọn èso ti ẹ̀mí nìyí. Ìbáptísì pàtàkì kan ni. Ẹ rí i pé ní inú ibi tí a ń kà yẹn náà, níṣẹ́ àpọ́stélì yẹn náà, orí kejì yẹn, ní ẹsẹ̀ ìkọkànléníogójì, ó ní a ṣe ìrìbọmi fún àwọn tí ó gba ọ̀rọ̀ náà. Ní ọjọ́ náà, àwọn 15,000 ènìyàn ni a kà kún ọmọ ìjọ. So a ní àǹfààní láti kẹ́ ẹnikẹ́ni kún ọmọ ìjọ tí ò bá tí ì ṣe ìrìbọmi. So ẹ má jẹ́ ká wò pé àṣà ìgbà kan ni. Jésù Kristi fúnra ẹ̀ nínú ìwé Jòhánù orí 3 ó ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn tí wọ́n sì tẹ̀tún lọ́n sọ fún Jòhánù pé arákùnrin tí ó máa wàásù tó sọ nípa ẹ̀ ó máa ń ṣe ìrìbọmi lódì kejì lọ́hùn. Ó ń ṣe ìrìbọmi fún àwọn èèyàn. Gbogbo àwọn tó bá gbàlà là ń ṣe ìrìbọmi fún. Gbogbo àwọn tó bá gbàgbọ́ là ń ṣe ìrìbọmi fún. So ìrìbọmi ó jẹ́ nǹkan pàtàkì nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Èmi sì ń wòye pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń dààmú àwọn onígbàgbọ́ ní àkókò tiwa tí ẹlòmíràn ní ìrìn àjò tòun ò lọ, ìrìn àjò òun ò pé, òun ni wípé kò tí ì ṣe ìrìbọmi, a ò tí ì kà kún ọmọ Ọlọ́run. Níṣe ló dàbí wípé kí èèyàn kó lọ sílé ìwé kó gba oyè bíi dòtó, kó gba oyè bíi onípò ògùn. Wọ́n máa ń pè nǹkan kan tá máa ń pè ní induction, tá máa ń fi ayẹyẹ tá a fi ń gbani wọlé tí ò bá tí ì sí yẹn. Bẹ́ẹ̀ làwọn tó lọ kọ́ iṣẹ́ agbẹjọ́rò bó ṣe wù tó ní dìplómù tó tí a bá tí ì ṣe ayẹyẹ ní èdè Yorùbá máa ń pè ní induction tí a fi gbà wọlé, kò tí ì ó kàn ní ìwé ẹ̀rí ni kò lè ṣe ohunkóhun, kò lè fi ìwé ẹ̀rí ẹ̀ ṣe ohunkóhun, ó dìgbà tá a bá gbà á wọlé.
tí wọ́n wà tí wọ́n gbọ́ wọlé tí wọ́n kọ́ aṣọ oyè lé lọ́rùn pé lẹ́ni àgbà wọlé o gẹ́gẹ́ bí agbẹjọ́rò, àgbà wọlé sínú ẹgbẹ́ wa gẹ́gẹ́ bí oníṣègùn, àgbà wọlé o gẹ́gẹ́ bí ẹni tí ń po oògùn. Bó ṣe wà nínú ayé náà nìyẹn, bí ẹgbẹ́ ni. So ẹni tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Ọlọ́run, tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Kristi, a gbọ́dọ̀ ṣe ìrìbọmi fún un. Ó gbọ́dọ̀ ní ìrírí ìrìbọmi nínú Kristi. Dandan ni gbogbo bá a bá ṣe ń ka Bíbélì, Paul ń sọ nípa ẹ̀. Nígbà táwọn kan ní ìbáptísì ti Apollo làwọn gbàgbọ́, ó ní ẹgbọ́n náà yóò òkúta tí ìbáptísì ẹnikẹ́ni, àwọn ọmọ ẹ̀yìn tó náà báptísì. Kò sí nínú àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n fi ẹnu tẹ́ńbẹ́lú ìbáptísì. Ìwẹ̀fà ará Ethiopia nígbà tí Fílípù pàdé rẹ̀, tí wọ́n débi odò kan lẹ́yìn tó wàásù fún, ó ní kí ló dé tí àkúkú rì mí bọmi ń bí. Nígbà tí Fílípù náà dé ìlú Samaria, ìkan náà ló ṣe pẹ̀lú gbogbo àwọn tó bá gbàgbọ́. Gbogbo ẹni tó bá gbàgbọ́ là ń rì bọmi. Ó sì jẹ́ dandan. Ara dandan ni o. Bàbá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bí, ká jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, tá a ti ṣèrìbọmi. Ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa wípé dandan ni ìrírí o. Gẹ́gẹ́ bí Bíbélì tí a ṣe kà, ẹnikẹ́ni ò tí ì lè rí ìdáríjì tòótọ́ gbà níwọ̀n ìgbà tí a ti ṣèrìbọmi fún. Ẹnikẹ́ni ò lè ní ẹ̀bùn ẹ̀mí bí a bá ti ṣe ìrìbọmi fún. Arákùnrin arábìnrin tó ń gbọ́ mi, ṣé a ti rì ọ́ bọmi? Nítorí pé nǹkan yìí ló máa ń fi dá wa lójú pé ní tòótọ́ mo darapọ̀ mọ́ ẹgbẹ́ Kristi, mo di ti Kristi, ayé àti èṣù mo kọ̀ wọ́n sílẹ̀. Láìsí eléyìí, ìrírí wa ò tí ì pé o. Tó bá sì jẹ́ ọ̀rọ̀ Bíbélì ni, ohun tó ń fi hàn ní wípé a ò tí ì rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. A kàn ń rìnrìn àjò, à ń bá wọn rìnrìn àjò ni. Òun ló sì máa ń nira fún ọ̀pọ̀lọpọ̀ láti rìnrìn àjò yìí nítorí pé wọn ní ìrírí kan náà pẹ̀lú àwọn tí wọ́n bá rìn. Wọn ní ìrírí kan náà. Àwọn ilé wọn ti kú àti jí wọn dìde pẹ̀lú Kristi, torí tí ìrìbọmi náà túmọ̀ sí ni nígbà tí a bá kú á jí wa dìde pẹ̀lú ẹ̀. Ẹnikẹ́ni tí ò bá tí ì ṣe, ó fi hàn pé kò tí ì ní ìrírí. Ó rìnrìn àjò yẹn ṣùgbọ́n kò tí ì ní ìrírí. Dandan ni kó sì rẹ̀, dandan ni kó sú lọ́nà. Fẹ́ ká bẹ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ aláǹfẹ̀ẹ́nu sọ pé irọ́ kò pọn dandan, bá ti dún nígbàlà, mo tẹ̀ sunkún lọ́jọ́ tí mo dẹni ìgbàlà. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n Bíbélì ló sọ wípé ẹ gbọ́dọ̀ ṣe ìrìbọmi fún wa ká tó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bó bá sì wá jẹ́ Bíbélì mi là wá ń kà, bóyá kí a gbọ́ wa, ṣùgbọ́n tí Bíbélì kọ́ ni. So ìrìbọmi dandan ni fún gbogbo wa. Dandan ni fún gbogbo ẹni tí ò bá rìnrìn àjò yìí pẹ̀lú Ọlọ́run, gẹ́gẹ́ bí ìkọlà tí ó ṣe dandan fún àwọn Hébérù nígbà náà. Ẹnikẹ́ni tí ó bá jẹ́ ìran Ábúráhámù tí ó jọmọ ìlérí, dandan ni ká kọlà fún. Ábúráhámù fúnra rẹ̀ kọ lọ́gọ́rùn-ún ọdún. Bẹ́ẹ̀ làwa náà, a gbọ́dọ̀ ṣe ìrìbọmi ká tó lè di ọmọ ìlérí ní tòótọ́. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run pé kó jọ, bóyá a ti fẹni tẹ́ńbẹ́lú rẹ̀ pé kó Olúwa kó ṣí òye wa, kó sì jọ kó dáríjì wa. Pé látẹ̀ní lọ, a ó gbé ìgbésẹ̀ láti ṣe ìrìbọmi. Ọlọ́run a dúpẹ́ nítorí pé nígbà gbogbo lẹ́ ń kọ́ wa, lẹ́ ń ṣí ojú wa. Àdúrà mi ni pé Ọlọ́run, gbogbo àwọn tó ti gbàgbọ́ tí wọ́n ti ṣe, ẹ ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ọ̀tún. Àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tá a mú lọ́kùnkúndùn, ẹ ràn wá lọ́wọ́ ọmọ Ọlọ́run láti rí i pé a bẹ̀rẹ̀ sí fi ọwọ́ tó dára mú, a sì kọ ìhà tó dára sí. Mo sì gbàdúrà pé bí a ṣe ń rìnrìn àjò Ọlọ́run, a ó rìn pẹ̀lú ayọ̀, a ó rìn pẹ̀lú ẹ̀bùn, a ó rìn pẹ̀lú ẹ̀mí mímọ́. Ọwọ́ Ọlọ́run yóò sì tóbi nínú ayé wa. Ọlọ́run á gbéga nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín.